Awíkonko Laji Abbas ààrẹ òbí. Rògbòdìyàn tó ń fa dúkùú láàrin ààrẹ Laji Abbas àti Awíkonko lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Onírìṣà ti ìlú Ilé-Ifẹ̀. Ẹ wá gbọ́ bí bàbá wa Olówu ti Kúta ẹ̀yìn olóyè Makama Kábíyèsí kádìpẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bọ́n ṣe bá wọn parí dúkùú náà láàrin àwọn méjèèjì. Kádìpẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ wọn ni mo súnmọ́ ba níwọ̀n ẹgbèjì mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà arábà fínbà ènìyàn bá pa ọba kì í mú jẹ iyì lásán nìyẹn bá forí bíbẹ́ ṣe ẹ máa bá mi bọ̀. We've been doing the photo session in Magic. Photo session will be in Magic. Yes, the next round of KBSs. 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 oríire gbogbo owó àtòríire gbogbo ọmọ kóòtù òjìrè. Kábíyèsí tàbá wá ní ká wò dáadáa ayẹyẹ tá à ń ṣe lónìí òye yé wa pé gbogbo ọmọ Òwu tí wọ́n lámì tí wọ́n lápá ni wọ́n wà níbi ìpéjọpọ̀ yìí. Gbogbo àwọn ọmọ Òwu tá a pè torí ó jẹ́ pàjáwìrì ló wà lókè òkè bóyá bí ìjẹta kò dé gbogbo àwọn ọmọ Òwu tá a pè wọ́n wà bí àwọn tátújọ́ rẹ̀ Òwu tí máa rí àwọn ọlọ́pàá aládé ni wọ́n péjú pésẹ̀ bí ti wà kálẹ̀ àwọn pòfẹ́sọ̀ ti wà kálẹ̀ ló wá ṣe. Kábíyèsí ìlú ìṣẹ̀mbáyé nílùú gbogbo wa la mọ̀ ọba kelo ni bàbá wa Olówu Adékúnlé Oyèlódé Makama. Èmi ní ìkẹtàlá nílùú Òwu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdàgbàsókè ọlọ́kan ọ̀jọ̀kan tó ti wáyé nílùú Òwu Kúta láti ìgbà tẹ́ ti dé. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe lówù Kúta ló yẹ kẹ́ ẹ máa ṣe lájò tàbí kẹ́ ẹ máa ṣe lóde. Ṣùgbọ́n ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn wá mọ̀ wípé àpèwáwò ó ń bẹ ní Òwu Kúta. Kábíyèsí Akin adé ọ̀pẹ lórí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba ọ̀jẹ̀ púpẹ́ o àwọn olórí òṣìṣẹ́ mi pẹ́ bẹ́ẹ̀ bá lùgbọ́ ọdún láyé ìní làámọ̀ ká ẹ ṣe. Láì dènà pẹnu ó jẹ́ ohun ìdùnnú fún mi wípé ọ̀kàkà yín ké lóko wọ́n ń gbọ́ lé. Awíkonko Laji Abbas ààrẹ òbí. Mo fi àkókò ìrọ̀ yìí ẹ dákun àwọn nǹkan tí ẹ máa ṣe tí ó máa so wá pọ̀ nílẹ̀ kóòtù òjìrè ní kẹ́ máa bá wa ṣe. Àwọn abala méjèèjì tí ẹ ń bá lọ ẹ jẹ̀bi o torí kì í ṣẹ̀yìn lẹ bẹ̀rẹ̀ gbogbo ẹ ti bẹ̀ látàyé àwọn bàbá wa àná ṣùgbọ́n bóun tó bá tún lè so wá pọ̀ ní kẹjọ kẹ máa bá wa ṣe kí Ọlọ́run ó dá ẹ̀mí àwọn bàbá wa àná sí bàbá wa olórí aládé gbogbo Onírìṣà kí Ọlọ́run dẹ̀mí wọn sí bàbá wa Ọ̀wọ̀ Adé ikú bàbá yèyé Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ olórí aládé ní gbogbo ilẹ̀ Ọ̀yọ́ kí Ọlọ́run dẹ̀mí tí wọn náà sí wọn kì í ṣọ̀tá ara wọn ẹ dákun mo rọ̀ yìí inú mi dùn lónìí pé ó jọjú àkọ́kọ́ tẹ ẹjọ́ ń pàdé ẹdítọ̀ Aláròyé iṣẹ́ kó láàrin wa bí ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gòkè àwọn tí wọ́n ṣe ara wa tí wọn ò gbọ́ Yorùbá gan wọ́n ń túmọ̀ tí ẹ̀ méjèèjì ṣe tẹ́yìn méjèèjì ń ṣe orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni ó ń dé o orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ẹ̀mí títí ẹ má jókòó yẹn ó kàn ọ̀ ẹ dákun ẹ ṣe olùgbẹ́ Babátúndé akíwọ́ náà o.